tó Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùàpè, agbẹnimọ́dẹ̀yìn afọ́nimáṣẹ̀rẹ̀gùn, ọba alówólọ́lá aníyìlẹ́yẹ, ọgbọgba tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà àwọn àgbààgbà obìnrin, àwọn akáṣọ lérí mọ́rẹ̀ rò obìnrin bá ń bá wọn tán yanyan, ìbà yín o, ìbà láàlú ògiri òkò, òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún, ọba dásọ̀rọ̀ tí ò tó dá sí, ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímẹ̀sùnmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bọ̀dá ti jẹ́ látọ̀ pa ẹ̀sùn mọ́dàlẹ̀ Yorùbá rú. À ń bẹ̀ ọ́, à ń tú ọ gbogbo ìgbà, má jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú, má jẹ́ àrí láburú o, má jẹ́ arógun pẹ̀lú ìtúká, má jẹ́ arógun àwọn tí máa dúnrún mọ́ni. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá àwa ni ọjà arẹ́yìn wọn. Ilẹ̀ ọ̀gẹ́dẹ́ dọwọ́ rẹ, wọ́n ní pé kò lójúbalẹ̀ ilẹ̀ ó lanu, ọ̀rọ̀ tó kẹsẹ́ bá balẹ̀ sọ ní ilẹ̀ máa gbà. Gbogbo ohun tá a bá wí lórí ilẹ̀ wọlé lónìí, wọ́n lé ìtẹ́gbẹ́ ayé bá wí òun lẹ̀gbà ọ̀run ó gbà. Ẹ̀gbà ọ̀run bá wà gbà díkìlẹ̀ Yorùbá jó kó gba ìdáǹdè, díkìlẹ̀ Yorùbá jó láṣeyọrí, jáwọ́ ọmọ ilẹ̀ Yorùbá gan láṣeyọrí. Lóòótọ́ Yorùbá lọ́mọ, lóòótọ́ lèèyàn pọ̀ lórí ilẹ̀ Yorùbá tá a fi àtọ̀ Yorùbá bí, tí Ọlọ́run sì fi ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ tó fi kẹ́ wọn níbi gbogbo tán wà. Ṣùgbọ́n àti ìwúlò àwọn ọmọ wọn wọ̀nyí àìrí, ìdí rẹ̀ tá a fi ń bẹ̀wọ̀ Ọlọ́run ọba kó má jẹ́ pé ìdáhùn náà ni ó máa pahun ní gbogbo ìgbà. Àbẹ̀ ọ́ ni. Mo pàdé fọ́nrán kan lánàá, fọ́nrán yẹn bà mí lẹ́rù. Ọkùnrin kan, ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni, ọmọ Ọ̀yẹ́ Èkìtì ni, ó wá láti apá ilẹ̀ Amẹ́ríkà, ibẹ̀ ló fi ṣe bùgbé. Ó wá ń sọ̀rọ̀ lórí àwọn ọmọ tọ́lọ́run pèsè fún ilẹ̀ Yorùbá, tó jogún fún ilẹ̀ Yorùbá, nínú àwọn èèyàn tó lákàkì nínú agbára táyé tó wà nínú ayé lénìí. Ó ń ṣàfihàn Russia nínú àwọn tó ń dá kelókelú nínú àwọn ọmọ ogun tí Russia ń lò, pé ọmọ Yorùbá ń bẹ nínú wọn, tó jẹ́ pé nǹkan báyìí ó dárúkọ nǹkan tó dìbò. Tọ́lọ́run bá jẹ́ kí n rí kíní ibi tí mo fi gba ká wọn lẹ̀, bóyá máa mú wá tẹ́gbọ̀n. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó sọ ti Amẹ́ríkà, ó sọ ti England, ó sọ tara rẹ̀ gangan nípa tó ń gbóǹgan ṣe lákàkì tó. Mo wá àwọn gbogbo ẹ̀ lọ, ṣùgbọ́n tá a bá wà níbi tá a wà yìí pẹ̀lú àwọn tá à ń bá tò, sáwọn ọmọ yìí yóò wúlò fún wa tá yóò fi parẹ́. Kíní wọ̀nyí ó máa ń kọ mí lóminú gan, ó máa ń jẹ́dùn ọkàn fún mi. Kíní yẹn máa ń gba omi lójú mi, ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, ìbànújẹ́ ọkàn. Púpọ̀ nínú àwọn èèyàn tó ń wo fọ́nrán yìí gan, tó ń wo ìkànnì mi yìí tá a sọ̀rọ̀, ní agbára bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀, tó jẹ́ pé tí wọ́n lè dánwò láti fi uplift ilẹ̀ Yorùbá ó wà lọ́wọ́ wọn, tọ́pọ̀lọpọ̀ wọn gan ò sọ̀rọ̀. Ibi tẹ́rù ti bà mí nìyẹn, pé gbogbo wọn dẹ̀ ń rí bá ṣe ń pariwo, wọ́n dẹ̀ dákẹ́, wọ́n ń wòran, wọ́n ń wo ibi tí ọ̀rọ̀ náà ó yọrí sí. Wọ́n ní èmi nínú wọn yóò jókòó, yóò bú sẹ́kún gbà tó bá gbọ́ ní tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá wọn lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n wọn ò lágbára tó fẹ́ sà, nítorí pé a ṣì wà nù inú àhámọ́. Yorùbá ò rí inú ipò tá a wà yìí, wọ́n rí bí captivity, ìgbésí ayé téèyàn ò lè nà yẹ́, ìgbésí ayé tó ní agbára, ọ̀ ní èrò rere lórí ọ̀sìn nílé rí lò fáwọn ìran rẹ̀. Irú ìgbé ayé bẹ́ẹ̀ là ń gbé nínú orílẹ̀-èdè tá a wà yìí. Àwọn ìwọ̀nba tẹ́ ẹ bá rí tí ó tún wúlò fún yín, tí bá ń sáré kiri, ẹ̀ tún gbọ́ pọ́wọ́ àwọn olóṣèlú tó ti tẹ̀ wọ́n, wọ́n ti tún lò wọ́n against ìran wọn.
tó bá yá á jáde àwọn èèyàn ní British ní ṣe Nàìjíríà àwọn èèyàn ní Amẹ́ríkà ní da Nàìjíríà láàmú ṣùgbọ́n àwọn ara wa náà wọ́n ń lò against wa tábàárí kan tẹnu rẹ̀ dá tẹ́tí rẹ̀ dá fóṣèlú wọ́n mú nínú wa wọ́n kó owó rọ̀gùnrọ̀gùn fún owó tí ìran rẹ̀ ò rí mò ń sọ gbogbo gbà irú ẹni bẹ́ẹ̀ yóò gbàgbé ìran rẹ̀ irú àwọn yẹn ò kọ̀ láti dojú bọ́ǹbù kọlẹ̀ Yorùbá kí wọ́n máa yìn sí wa ẹ wo bí Fúlàní ṣe pa kúkúrú pa gbogbo tó lẹ̀ Yorùbá láti bí ọjọ́ mélòó kan bí ọdún mélòó kan sẹ́yìn tá a ti ń pariwo pé Fúlàní ń pa wá Fúlàní ń pa wá ǹjẹ́ ẹ̀rí náà gbàgbà lẹ̀ Yorùbá kan tó fara ya ǹjẹ́ yìí ti rí kí alágbára kan lẹ̀ Yorùbá jáde tó jẹ́ olóṣèlú tó wá faraya ta gbangba kò sí kankan nínú wọn tó jáde ààrẹ ìborí òkèlè wọn ṣe máa pọ́n nìkan náà wá kiri ìdí rèé tí kíní fi máa ń gbomijé lójú mi gbogbo gbà màá máa rò pé ṣé a sì bọ́ lóko ẹrú mo ń sọ fáwọn èèyàn pé oko ẹrú la wà ọ̀pọ̀lọpọ̀ ògbà oko ẹrú la wà oko ẹrú la wà màá tó ṣàfihàn fọ́nrán kan amalgamation house tí wọ́n ti sáìn amalgamation 1914 tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ tí wọ́n fi ṣàfihàn rẹ̀ àfihàn tẹ́ ẹ bá rí inú yín ó bàjẹ́ nínú ilé tán ti sáyìn amalgamation ibi tí wọ́n ń kó ẹrú sí wà ń bẹ̀ ibi tán gbà kó ẹrú kọjá lọ sí ìlú òyìnbó ńgbà náà ó wà ń bẹ̀ tán pè ní point of no return tí ẹrú bá ṣẹ̀ nínú ihò tán máa ń kó wọn sí ó wà àwọn gbogbo ẹ̀ náà fi hàn wá nínú fọ́nrán yẹn mo wá wò pé ibi tán kọ́ bàbá ńlá wa gbà rí o káwa gbọ́ pé àwọn ọmọ wọn tí wọ́n sáyìn amalgamation torí wọ́n gbà náà lọ́hùn tí wọ́n bàbá rẹ̀ gbárù ìrìn àjò yẹn kọjá dòní ó sì wà lóyà irú ẹni bẹ́ẹ̀ sì wà lóyà sáwọn tó fi bàbá ńlá rẹ̀ tá fi wọ́n jẹ́ kó dòní sọmọ rẹ̀ ni wọ́n gbogbo àwọn tẹ́ ń wò lónìí tó wà lórí àkàbà ńláńlá gbogbo yìí sọmọ rẹ̀ ni gbogbo wọn sọmọ rẹ̀ ni wọ́n màá ṣàfihàn àwọn fọ́nrán yẹn sì màá fẹ́ kẹ́ gbọ́ mi ì fẹ́ dóná pẹnu ẹ wò. fraudulent mo dẹ̀ sọ wípé marriages mẹ́ta ló wà compromise ẹ̀yin náà sọ lánàá o èkejì ní difficult marriage dangerous marriage ìta ní lọ́wọ́ yìí ẹ ń bá fẹ́ lọ ẹ̀ka ní negotiate náà negotiable ó wà nù kìnìún after 100 years we can negotiate our lives. bọ̀ nígbà tá a fi dìbò igbákejì ààrẹ ọlá ààrẹ ó di economy kankan mú ó lọ́wọ́ mójútó security. wúù níbi tí mo fẹ́ lọ́rọ̀ lé lórí nù láàárọ̀ yìí wọ́n ti rán wọn lọ lálẹ́ àná nígbà tí bàbá lọ South Africa wọ́n ní pé kí vice president wọ́n ní kíṣẹ́ wọ́n ní kíṣẹ́ tí màmá lọ kébí get me wọ́n pe minister of defence pé kó lọ wọ́n ní kíṣẹ́ tí my vice president go to Kebbi state bàbá ó ní ìtumọ̀ ó lóyún ga o ó lóyún ga o. àwọn tó jẹ́ leaders wa major political leaders wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ genocide emery sinna fi sọ̀rọ̀ wọ́n rí as a Nigerian project. It's both Muslim and Christian on that part, but the thing àwọn kan wà ní firing line ìdí tí a fi sọ̀rọ̀ ní Atiku has not spoken Obi has not spoken other leaders have not spoken tó Atiku bá sọ̀rọ̀ pé Amẹ́ríkà máa bọ̀ àwọn north yẹn ti kò ní rí bò wọn tí Obi bá sọ̀rọ̀ pé ìtàbí tó wá ní Amẹ́ríkà máa wà ṣé n gbọ́ àwọn west yóò ní kò ní rí bò wọn tí Obi bá sọ pé Amẹ́ríkà máa bọ̀ àwọn north wọ́n gbòkè jù pé àwọn ló fẹ́ pa. ẹ̀yin èèyàn ẹ tí ì gbọ́ nǹkan kan o fọ́nrán tí mo gbé wálé ní kódà atato ìyọdún ṣé mọ̀ pé Yorùbá máa ń sọ̀rọ̀ òun pé ọ̀rọ̀ àgbà tí Yorùbá ṣe lóòrọ̀. ṣé wọ èèyàn mélòó ní ti panu gbogbo àwọn tó pààyàn gbàtí president náà sọ̀rọ̀ pé ẹ lọ sí Benue ẹ lọ wá peace kí peace ṣẹlẹ̀ communal class ta ló sọ pé communal class wọn àfi kó wípé tẹ bá ti débẹ̀ gbogbo àwọn tẹ bá ti bá tó wù ọ̀bùrọ̀ ẹrun wọn àfi kó ẹrù wọn eliminate wọn because àwọn náà fẹ́ ṣe àwọn kan
So until we get that in our senses wípé Nigerian project ló kú tàbí ṣe báyìí ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ó máa continue bẹ́ẹ̀ ni and nísìnyí tí Trump tún sọ̀rọ̀ only so many of these things tó fi wá escalate sí ìpèsè ẹ̀ sọ̀rọ̀ ní àwọn náà wà ready by. àwọn ready by and that is when everybody will have to come on board atọ́kùn àwọn tó jẹ́ leaders wa major political leaders wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ genocide emeris náà fi sọ̀rọ̀ wọ́n rí as a Nigerian project because both Muslim and Christian ọ̀nà pa but the thing àwọn kan wà ní firing line ìdí náà fi sọ̀rọ̀ ní Atiku has not spoken Obi has not spoken other leaders have not spoken tó Atiku bá sọ̀rọ̀ pé k'Amẹ́ríkà máa bọ̀ àwọn north yóò hate kò ní rí bò wọn tí Obi bá sọ̀rọ̀ pé ìtàbí tó wá ní k'Amẹ́ríkà máa wà ṣé ń gbọ́ àwọn west yóò ní kò ní rí bò wọn tí Obi bá sọ pé Amẹ́ríkà máa bọ̀ àwọn north wọ́n gbòkìtì pé àwọn ló fẹ́ pa tó bá ní kí wọ́n máa wà àwọn Christian southeast àwọn náà gbòkìtì so àwọn leaders wọ́n wà on the fence they cannot speak because àwọn náà wà tribalistic in nature ọpọlọ gbogbo wọn ọpọlọ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn ló wà lọ́pọlọ wọn ọ̀ntì tí gbogbo wọn bá tó dẹtí sin ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà látò rójú tu Nàìjíríà. ẹ fojú eléyìí gan wò pé àwọn leaders wa tẹ̀ the so called leaders because I don't know tá a bá rí quality of leadership láàrin èèyàn tá a dẹ̀ ń pè ní leader ó yẹ ká lo the so called leader. àwọn the so called leaders yìí ṣé ẹ ní orí pé fighting for political relevance is more paramount to them than our security and some other things. bẹ́ẹ̀ni you are right sir but kí ni kan mo kàn fẹ́ sọ mo sọ ìfẹ́ mi ṣẹ́rí sir ẹ jẹ́ sọ sọ̀rọ̀ kan fún yín. ẹ sọ. mo sọ ní ìjẹta dandan kọ́lẹ̀ yẹn fi ń gbé pọ̀ o. look who be this member. bẹ́sí dandan yẹn fi ń gbé pọ̀ o. àwọn ọmọ kan náà fẹ́ra wọn nígbà wọn fẹ́ra wọn tán ní ọjọ́ alẹ́ ọjọ́ ètò ẹ̀kan bára wọn ṣe pọ̀ ní ọba yìí pọ̀ kan ò lè ṣe ṣètìgẹ́tẹ̀ ìjọba sọ fún obìnrin yẹn pé ó mọ gbàdúrà náà ni. kò sí dọ́lọ́run òní kò sí dọ́lọ́run òní kò sí àwọn obìnrin yẹn da marriage yẹn wúlò kò yẹ kó dàrú kò sí dọ́lọ́run. reason ni pé the marriage was based on falsehood ẹ̀tàn ni marriage yẹn foundation ẹ̀tàn ni wọ́n dẹ̀ lè continue ní ẹ̀tàn. Nigerian foundation amalgamation of 1914 ẹ̀tàn ni deception fraudulent. mo dẹ̀ sọ pé marriages mẹ́ta ló wà compromise ẹ̀yin náà sọ lánàá o èkejì ni difficult marriage dangerous marriage lè ta ní lọ́wọ́ yìí ẹ bá fẹ́ lọ ẹ dá ní negotiation negotiable ó wà lókè ní after 100 years we can negotiate our lives we can negotiate tá a bá lè ṣe government of unity let's go for a referendum kí ló dé whoever wants to go ká ṣe referendum tá a bá ṣe restructuring tá a bá lè ṣe restructuring let's go for a referendum kó kálukú balẹ̀ ẹ̀ lọ. to your tent to Israel because I say kakana rárá we are not the same thing. onígbà tá a fi dìbò igbákejì ààrẹ ọlá ààrẹ ó di ẹkọ́nọ́mì kankan mú ó lọ́wọ́ mójútó security. wúù níbi tí mo fẹ́ lọ́ọ̀rọ̀ lé lórí nù láàárọ̀ yìí wọ́n ti rán wọn lọ lálẹ́ àná nígbà tí bàbá ń lọ South Africa wọ́n ní pé kí vice president wọ́n fi kà wọ́n lè pé ẹ máa gbọ́ àní wọ́n ní kí ṣètì máa lọ kébí ẹ gẹ́tì mi wọ́n á pe minister of the. ìyẹn lẹ gbọ́ yẹn àlàyé táwọn ọmọ Yorùbá ṣe láàrin ara wọn wọ́n sọ kókàkó sọ ẹ̀dùn ọkàn ẹ̀ wọ́n sọ èròǹgbà wọn ti amalgamation house òun ni mo fẹ́ kẹ́ ẹ wò yìí ẹ wo gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ìdí o tí mo fi mú àwọn fọ́nrán yìí wá fún yín nǹkan kan bẹ tí mo fẹ́ fi hàn yín níwájú ibi tá à ń lọ gangan àìdébẹ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ rí fọ́nrán yìí ni ẹ wo ti amalgamation house yìí. tó amalgamation house la rí yìí o kọlọ́run bá láàánú kò ṣàánú wa ibi wọn ti da lórúkọ mọ́sàpá tá ti gbójú fáìná rèé ibi tí wọ́n ti da orí ìrìn àjò ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí kodò rèé gbogbo àwọn orílẹ̀-èdè pátásì la mọ̀ tá a bá pè wá tá a pè yín pé kí ni wọ́n rí sí amalgamation òsín everybody wọ́n máa pa ní amalgamation lórí torí kò nítumọ̀ dọ̀là kò yí anybody. a wá sọ pé àwa tí wọ́n wá fi orí wa gba pààrọ̀ ń bí àwa tún dá ọ̀tún wa yàtọ̀ sósì àwa tó ń tanra wa jẹ títí dọ̀la a lè dá iná tàn fún orílẹ̀-èdè
àwa tí wọ́n kún àbábá wa gba bíbá ẹ̀ kọjá tán mú wọn lẹ́rú tó yẹ pé ibi tán ti so orí wa papọ̀ irun wa tún pọ̀ mọ́ pàkọ́ fún wa rèé àwa lè dá omi lásán omi tó yè koro a lè dá arí fúnra wa ká mu a lè dá iná tàn táwọn èèyàn ò fi máa ríran a lè dá ṣe dòní àwa wà nínú òkùnkùn birimu inú wò yìí ẹrú ọgbọ̀n náà máa ń kó sínú ibi tẹ́ ń wò 30 slaves àti go ibẹ̀ wọ́n gbà kó wọn kó wọnú ṣípù lọ àwọn wo lẹ́rú gbà náà lọ àwọn baba ńlá wa tó yìnbó fojú wa rí nù káwá pé látìgbà tó yìnbó ti lọ dòní ordinary bedroom slave. ẹ̀yin ènìyàn mi ẹ wá wò àwọn tí ń darí orílẹ̀-èdè ilé ní Yorùbá ni Ìgbò ní ṣe ni Ẹ̀fìkì ní ṣe ni Tápà ní ṣe ni Ìgbìrà ni gbogbo alájọ pass through inú iná tó gbóná tí nǹkan ò rọrùn gbogbo alájọ gbàbẹ̀ kọjá inú ilé tí wọ́n tán mú àhàn tán fi hàn wá yẹn gbogbo ọ̀ràn orílẹ̀-èdè yìí ló pass through ẹ̀ ẹ wá jẹ́ sọ kankan fún ilé nìyí àwọn tó jẹ́ ìyá ìdùnnú ayé àwa sátánà ni especially ilẹ̀ Yorùbá àwa aládàámú gbogbo ìrìn àjò yẹn jù mélòó ni ìran Haúsá tí wọ́n kó lẹ́rú mélòó ni ìran àwọn Òkè Ọya tí wọ́n kó lẹ́rú ní gbogbo àbẹ̀yẹ kọjá àwọn tó pọ̀ jù ìran Yorùbá ni àwa náà la wá ilé padà lẹ́ẹ̀mọ̀ rí ní Cuba lọ́la ẹ̀ẹ̀mọ̀ rí wọn ní Brazil ẹ̀ẹ̀mọ̀ rí wọn káàkiri ayé tí wọ́n sì ń tó gbé àṣà Yorùbá lárugẹ káàkiri nínú ayé àwọn ẹ̀yà yòókù tí wọ́n kó èwo làṣà wọn ò ti parẹ́ lọ́hùn nítorí káṣà Yorùbá wa máa jẹyọ káàkiri káàkiri inú ayé ni pé àwa ni wọ́n kó lẹ́rú jù nítorí àbọ̀dè tá à ń gbà fúnra wa nítorí àbọ̀dè ẹ wá wò lónìí bí Yorùbá ṣe wá gbọ́n tó bá a ṣe kàǹkàtà góńgó tó nínú ayé káwọ́ gbọ́ pé ìran Yorùbá ni àwọn èèyàn wọn tó ń mu omi ẹ̀rọ̀fọ̀ ìran Yorùbá omi àrọ̀fọ̀ là tó ń pọn mu bá a ṣe bí mo ṣe tó yìí nígbà tá a wà ní primary school ni mo ti rí condition yìí ni mo ti rí gbẹ̀yìn níbi táwa ti lọ school gbà yẹn nílùú òkè níbi tá a gbé tó jẹ́ pé ẹ lọ́ọ́ máa bá odò ni wọ́n ti jí yín níbi 3 a.m. nídàájí odò tó bá súnmọ́ lù ú ibẹ̀ ni gbogbo yín ó lọ torí pé kò sí kànga ti gbẹ kò sí bọ́ọ̀lù ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé kété sórí gbogbo yín wá lọ sóko yẹn ìdájí kùtù bíi 3 a.m. lẹ́tì gbé lọ sódò àwọn mi wà mẹ́ 12 àwọn tẹ́jọ́ sàdéhùn pé lọ́la ẹni ẹ wá pọ́n mi àwọn mi ò dìde bẹ̀ before yín wọ́n tó dà yín wọ́n lọ́ mọ gbọ́n omi yẹn díẹ̀díẹ̀ abọ́ wọn mọ̀ fi bù díẹ̀díẹ̀ omi yẹn ní gbogbo olówó a máa mú ẹlòmíì àìsàn ni ó pa á tẹ́ ẹ̀ ní mọ ìdí àìsàn yẹn lórí ìrànràn púpọ̀ nínú wa tẹ́lómi ń develop tí nọ́ọ̀sì lé nínú ara ìgbà yẹn ló ti wà lára ẹ̀ níbi omi ìmúkúmu ìran Yorùbá òun ni mo ṣe máa ń pè yín ní ṣiṣẹ́ ní yín ẹ̀yin nìkan lẹ láforítì jù ní gbogbo ìran ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yín tó gòkè láyé ìran ti yín kí ló fà á táyé Yorùbá fi rí bẹ́ẹ̀ káwá gbọ́ pé ìran tó dààmú jù lórílẹ̀‐èdè yìí tó jẹ gbogbo adúrú ìyà yẹn wọ́n sì wà ní kọ̀ǹdíṣàn pé ìgbésí ayé wọn aṣọ òbọ́mọ yẹn ọmọ yẹn rìn òun ọjà làwọn náà wà ìgbésí ayé yẹn kò wá síyàtọ̀ nínú ẹni tí ń ṣiṣẹ́ àtẹni tí ò ṣe tẹ́ ẹ bá wọ inú Èkó la wà yìí ẹ lọ wo Èkó lónìí báyìí bá a ṣe sọ̀rọ̀ bí n ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìta ti kú odò ọ̀pọ̀ ti wà ní 6 a.m. láàárọ̀ yìí tí mo sọ̀rọ̀ lọ́wọ́ yìí torí 6 ṣẹ̀ṣẹ̀ lónìí èmi gan sì ń lọ bí iṣẹ́ bóyá dúró yìí ẹ lọ wò tá sì odò ọ̀pọ̀ ti máa wà gbogbo tó mẹ́lá bíríjì ó ti blọ́ọ̀kì báyìí ìlú yìí ni
bẹ́ẹ̀ débàdàn ẹ̀ bá àwọn èèyàn ta tí wọ́n mọ̀ sáré bí ọrọ̀ ajé títí gbogbo ilẹ̀ Yorùbá àwọn ìlú yòókù lẹ̀ ti lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ìgbésùmọ̀mí wàhálà ìpayín kékeré wà lọ́dọ̀ tiwọn àwa ń bí ọgbọ́n tá a kàn ní ni pé àjẹ́ kí ìpayín kékeré wà nítorí pé tá a bá rọmọ tí bá ń gbésùmọ̀mí tipẹ́tipẹ́ ńlẹ̀ Yorùbá ni wọ́n dá ọkọ̀ bàbá rẹ̀ mọ̀ lágbájá ni wọ́n ní ṣe wàhálà yẹn ó sì mọ̀ pé tó bá ti di mẹ́sàn-án orúkọ òun owó tuntun wà lára òun nìyẹn ìdí nìyẹn tí ò fi rọ àwọn ọmọ wa lọ́rùn láti máa hùwà jàǹdùkú ṣùgbọ́n ṣé gbogbo nǹkan yòókù tá àwọn ṣe náà tó jẹ́ ìgbìyànjú ká lè rón jẹjẹ ká lè rọ ọmú lọ sẹ́nu ṣé kò yẹ kí yẹn náà máa wá pẹ̀lú rọrùn ìdí nìyí tí mo fi kẹ̀yìn sí bàbá Bọ́lá Ahmed Tinubu kì í ṣe bí tá a sọ̀rọ̀ sí lọ́rọ̀ wà lọ́dọ̀ wọn gbogbo agbára ayé Ọlọ́run ló ní gbogbo agbára pátápátá Ọlọ́run ọba tó dá ayé ló ní Elédùmarè ló ní tí bàbá Bọ́lá Ahmed Tinubu wá wò pé agbára ń wà lọ́wọ́ àwọn lónìí láti tẹ̀ tí ò bá ṣe é tẹ̀ agbára ń bẹ lónìí láti ṣe tí ò ṣeé ṣe ó yẹ wọ́n rántí pé ìran kan làwọn tara wọn jáde kò yẹ kí ìran yẹn ó pasán ibi tí mò ń bọ̀rọ̀ mi lọ nìyẹn ẹ má jẹ́ kí ìran Yorùbá ó pasán ẹ jẹ́ ó yí padà lórí yìí tá a bá rántí Awólọ́wọ̀ wọn ní àṣẹ dáadáa ara ayé ní mú ni rántí ara ọ̀run tára ayé bá ṣe dáadáa ẹ gbàgbé ẹni tó ti lọ sọ́run ṣùgbọ́n torí pé àwọn ará tó wà láyé ò sí dáadáa a mọ̀ rántí ẹni tó ti lọ sọ́run pé nígbà tiẹ̀ ayé ò rí báyìí Awólọ́wọ̀ da ọmọ pọ̀ mọ́mọ́ tọ́ ni ilé ìwé táwọn ọmọ Awólọ́wọ̀ lọ ní Nàìjíríà làwọn ọmọ tálíkà náà lọ níbi tí wọ́n ti ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ gbà táwọn ọmọ rẹ bá dàgbà níṣẹ́ rán wọn lọ lóyìnbó lọ kàwé ilé ìwé táwọn ọmọ tálíkà lọ làwọn ọmọ olówó náà lọ nígbà tí wọ́n ṣètò káyé ó lè bá rọrùn fúnlẹ̀ Yorùbá torí ẹ̀ la fi gbàgbé wọn ṣùgbọ́n ẹ̀yin ò rántí ilé mọ́ ẹ gbàgbé gbogbo agbára pátá Ọlọ́run máa ń lo nǹkan fún nǹkan ni yìí máa ń lo nǹkan fún nǹkan ni tó o bá ṣe dáadáa ọ gbẹ̀san rẹ̀ tó o bá dẹ̀ ṣe tìkejì náà ẹ̀san bẹ fóònù náà gbogbo Ọlọ́run á máa yọ̀ǹda rẹ̀ tó gbogbo nǹkan pátá lẹ́yìn orí mu ilé ayé ṣùgbọ́n ẹ máa rántí pé atakóró wọnú àdó kan ò lè rọ́mọ rẹ̀ mú wọnú àdó kò rọrùn Yorùbá tó ní irin ò ní fan kọ́mọ rẹ̀ ó fan oyè wọn kì í ṣe bí ìtòwó níní tó rọ́pọ̀lọpọ̀ mọ̀ ní àṣẹ bí bàbá àṣẹ yìí lówó ṣèyí náà sì ti lówó kì í ṣe bí báàní tí Yorùbá sọ pé àjẹgbémì bàbá yín kọ́lẹ̀ yín náà ó rí jẹgbémì ẹ̀yin lè lọ tán káwọn ọmọ yín máa rí nǹkan kan tẹ̀ táwọn èèyàn ó fi bí wọn gbogbo tẹ́ ṣe torí ẹ̀ la fi ń bẹ̀ yín pé kẹ́ ṣe dáadáa ẹ má tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà mọ́ ẹ rántí pé inú ìran yìí lẹ ti wá ifò tẹ bá gbà pé kì í ṣe ìran yìí ni yín ẹ gbà pé ìran yìí lẹ kílèmù tẹ fi wà lórí àpèrè ibi tẹ wà lónìí ẹ ṣe dáadáa sí ìran Yorùbá ẹ ṣe dáadáa gan ẹ jí kí Yorùbá fìlì pé Yorùbá ló wà ń bẹ̀ káwá gbà pé lẹ́nìí àwọn èèyàn ṣe mu ilẹ̀ kan ṣe mu omi pupa nílẹ̀ Yorùbá lẹ́nìí tílẹ̀ mọ́ yìí lẹ́nìí tílẹ̀ mọ́ àwọn èèyàn ṣì wà lórí pé wọ́n mu omi pupa fídíò wọn rèé ẹ wò lọ. tó bá dásìkò ẹ̀rùn omi wo lẹ wá mú báyìí. ó bá mi lẹ́nu alẹ́mù la fi ń gbòòrò. kí ló pè é sóbìà. tí màá mú yàn lẹ́sẹ̀. ẹlẹ́sẹ̀ kòkòrò. ok. tó òun lẹ ti wò yẹn mo mọ̀ pé kò sẹ́ni tó máa rí fídíò yẹn tó ti pass through condition yìí ló pọ̀ jù nù àwa
tá a wà ń ta lónìí nílẹ̀ Yorùbá àwa tá a pass through system yìí ló pọ̀ jù káwá gbà pé system yẹn sì yẹ exist dọ́là gbogbo wa tá a dúró yìí ẹ jẹ́ abira wa àtẹ̀yìn tẹ̀ ń bá mi ṣe tẹ̀ ń dó tì mí lórí ètò tí mo ṣe lọ́wọ́ yìí káwá gbà pé irú kíní yìí sì ṣẹlẹ̀ dọ́là láwọn àdúgbò àti kú ṣe é pé nǹkan ò dáa èèyàn wá sẹ́kọ̀ọ́ kọ́ mansion ó kọ́ 10 story building tóun àtọmọ rẹ̀ ń gbé ṣùgbọ́n bí tó ti kú irú ibi tó ti mu ẹrọ̀fọ́ yìí ni kò sí tó bá rí yóò wà touching pé èèyàn láwọn ìran tó ń tara wọn jáde wọ́n sì mu ẹrọ̀fọ̀ dọ́là nǹkan ọ̀dà nílẹ̀ Yorùbá pẹ̀lú stage bí tá a bá dé tá a máa ń sọ̀rọ̀ òwe knowledge kéèyàn jáde káàkiri inú ayé ìran Yorùbá sì mu ẹrọ̀fọ̀ dọ́là Ọlọ́run ìdí dùn mọ́ rẹ̀ ó bà mí nínú jẹ́ tí wọ́n jẹ́ parọ́ tàn yìí jẹ́ lórí àárín yẹn ẹ̀jẹ̀ àfilẹ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ lẹ́lẹ̀kẹ́ níparí ètò yìí ni pé ẹjọ́ ẹ̀yin ènìyàn mi pẹ̀lú ìdírẹ́bẹ̀ wa níwájú yín pé kẹ́ ṣàánú wa ẹ kàn wọlá kankan mọ́ wa lára ni torí ètò yìí ti fẹ́ máa gun òkè àjà mo ti nǹkan kan wà tá à ń ṣe tèmi personally tí mo finance nǹkan tó fà á nìyẹn tó jẹ́ kí n gbé ọ̀rọ̀ network wá sórí ọ̀dọ̀ yín pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ tí mo ní intention láti ṣe nítorí ọ̀rọ̀ náà tẹ́ bá wo báyìí sẹ́ni pé náà là ń lò mo mọ̀ọ́mọ̀ lọ ṣe inverter láti bí ìjẹrin láti kò sí èmi personally ni mo wá ọ̀nà jẹ́ kí n provide iná mà tó wá dé stage kan ipa fẹ́ pin ló jẹ́ pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ inverter tí mo dẹ̀ ṣe at least 5 kVA ní kẹ́lẹ́mọ̀ kò sí nǹkan tó ní mọ́rin tó ṣe pé kò ní síná ogun kò síná mo ti ṣe nepa bá àmọ́ náà wọn ká mọ̀ fún wa láéláé mo ti ṣe ogun kò síná owó ńlá mo dẹ̀ ná bó ti jẹ́ pé kò jà àwọn èèyàn kan lójú bọ̀ lọ́dọ̀ tèmi ó jọ mi lójú torí owó tó yẹ kí n máa fi jẹun ní kí n fi tọ́jú àwọn ọmọ mi àti ìyàwó ni mo kó lé lórí so mo wá bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n rí nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe lọ́sẹ̀ yìí ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ mo bẹ̀bẹ̀ ni ẹ mọ̀ pé mi wárú rẹ̀ rí pé kẹ́ bá mi ra nǹkan mo bẹ̀bẹ̀ ni ẹ ṣe fún mi ní títọ́ Ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ ṣe Ọlọ́run ó dẹ̀ máa wà pẹ̀lú gbogbo wa a ní ṣubú dànù ibi stage tá a dé owó tá a ti rí ò tí ì wọ 400,000 ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ àwọn èèyàn ti gbìyànjú gbọ̀kọ̀ kò wọ 400 a dẹ̀ need 700,000 láti fi ṣe Starlink wọ́n lòun ló dáa jù èmi ò tí ì lórí bọ̀ àwọn tí wọ́n lò ó tí wọ́n máa ń pa iṣẹ́ IT advice tán fún mi nìyẹn tó dẹ̀ ló jẹ́ lọ fún ẹ jọ nítorí tọ́lọ́wọ́n ọba ẹ máa rí account number wa happiness first níbi message wa ní abala àríwí sí ibẹ̀ láfi sí òun ló jà kọ́kọ́ apin ẹ̀ ní ẹ ti rí ẹ rà account number wa ń bẹ ẹ jọ nítorí tọ́lọ́wọ́n ọba ẹ ṣàánú ẹ jẹ́ kíkiri yìí láti rí ṣe lọ́sẹ̀ yìí kọ́lọ́hún bò wá láṣẹrí délẹ̀délẹ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò ìlérí títí tá a fi máa mákọ̀tún ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.